Ẹ tún ka lẹ́lẹ̀ nǹkan sí níbi tí ẹ ti ń wò wá èmi èèyàn yín náà ni baba confam JP. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa káàkiri gbogbo àgbáyé tí kò síbi tí wọ́n kì í ọ́dà product wa. Àwọn èèyàn wa láti France order, UK order, America order, Canada order, Italy order, Spain order, German order, a lot of places in Europe, in Africa, in Asian country, Jakarta, Thailand. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe trust wa. Testimony tẹ̀ ń fún wa ó ń fún mi lórí ọ̀fẹ́ gidigidi gan láti tún lè máa ṣiṣẹ́ síwájú fún yín sí ojú òní tiwa. Mo mú product wa yìí wá tá à ń pè ní Awure ọlà. Awure ọlà. Awure ọlà jẹ́ ọṣẹ kan tó jẹ́ ọṣẹ tó ní agbára nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti máa ṣe. Awure ọlà la pè òun lórí yìí, kò lórúkọ méjì. Awure ọlà ni tó bá ti ń wẹ̀ wàá máa rí wípé gbogbo ọ̀nà rẹ̀ á sì máa tò. Nǹkan tó jẹ́ ẹyọ kan tẹ́lẹ̀ wàá dẹ̀ máa rí pé á di mẹ́ta mọ́ ẹ lọ́wọ́. Awure pé oríṣiríṣi o, ó pé igba. Pé nígbà tí ẹ bá pè wá tí à ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín, kẹ́ ẹ má dúró lórí pé bóyá a fi ẹyọ kan wọ̀nyí níbí báyìí tó pé kò sí àkókò púpọ̀ lórí pé ká wá polówó púpọ̀ lórí ibi báyìí, ṣùgbọ́n a ní láti yànnàná ẹ̀ pé ó pé gbá. Ṣùgbọ́n tí Awure ọlà ń ṣe ni wípé ó máa ń bù sí ajé ènìyàn, ó ń bù sí ìrìn àjò ọlà ènìyàn, ó ń bù sí ìrìn àjò ènìyàn nínú ayé sí rere. Ohun tó ń pè ní Awure ọlà nìyẹn. Òun náà wà nínú ọṣẹ, ó wà nínú ẹbu téèyàn lè máa lò tó jẹ́ pé tó o bá ti ń lò wàá rí pé gbogbo nǹkan ẹ̀ pátá á máa set, everything á máa tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ ti fún wa testimony lóríṣiríṣi lórí àwọn iṣẹ́ Awure ọlà wa táwa ṣe jáde. Anywhere tó bá ti wà òun ni ọṣẹ wa torí anything product wa lè wá bá ẹ. Kò síbi tó wà tí DHL ò ní gbé iṣẹ́ ìdébẹ̀. DHL has given us opportunity. He has enabled us to be close to our customers or our clients. Anywhere you are, all over the world, they will bring it to your doorsteps. Our products. So all you need to do is you order. Ẹ pè nọ́mbà yìí àbí kí ẹ send order yín sí orí workshop nọ́mbà yìí 08022 04 0950 08022 04 0950 080 once again 22 04 0950. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni baba confam JP. Ojú ni mí pé kì í ṣe àìmọ̀fólókò. Gbogbo èèyàn ló mọ̀ wá, a ò sì bà orúkọ wa jẹ́. Ṣùgbọ́n tí o ò bá ti gbàgbọ́ nínú àwọn nǹkan yìí, you don't need to call us, you don't need to order. Tí o bá ti order kò lè ṣiṣẹ́ fún ẹ. Ohun tí ènìyàn bá gbàgbọ́ nínú rẹ̀ òun ló ń ṣiṣẹ́ fún un. Awure ọlà nìyí. Àwọn kan máa ń pè ní ọṣẹ bisabisa, but Awure ọlà lè mí pé tí wọ́n bá pè mí bá ní bàbá ọṣẹ bisabisa tẹ sẹ́ǹdì sáwọn yẹn ẹ jọ àwọn tún ní ìdí ẹ̀. Èmi ò mọ̀, kò sí nǹkan tó kéde pẹ̀lú bisabisa, ṣùgbọ́n mo mọ̀ yìí pé Awure ọlà òun làwa sọ, ó sì pọ̀ oríṣiríṣi. Èyí tágbára rẹ bá ká òun lè kó máa sọ, á sì ṣe fún ẹ. Ọ̀nà máa là fún ẹ. Kò sí bó ṣe lè lò tọ́nà ò ní là fún ẹ. Kò sí bó ṣe lè lò tó ò ní rí ayé jẹ. Kò sí bí ó ṣe lè lo ọṣẹ yìí lọ́gbàgbé ẹ̀ tí ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
tí ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì dúpẹ́ lọ́wọ́ ẹni tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ láti ṣe iṣẹ́ yìí fún ẹ. Ẹ ṣé gan ni. Tètè máa order, má dúró, má jẹ́ kí ogun kan tó ń bẹ fa wàhálà, má jẹ́ kó pa ẹ́, má jẹ́ kó tá ìtì ẹ tó ìkọ́nà tó jẹ́ pé á wá le fún ẹ láti rìnrìn àjò láti ṣẹ́ ogun yẹn. Ọlọ́run ò ní jẹ́ kó le fún ẹ. Ìwọ tó ń wò mí yìí, ó ṣé gan ni. Order kíákíá. God bless you.